Ẹ kú ojúmọ́ o, ẹ̀yin ènìyàn mi. A kú bójú ọjọ́ ti rí káàkiri. Ẹ káàsán, ẹ dẹ̀ káalẹ́ ní gbogbo ibikíbi tí ilẹ̀ bá ti mọ́ bá yín lónìí, tí ilẹ̀ bá ti ṣú bá yín lónìí. Ọlọ́run ọba Elédùmarè, ọba tó níkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba àdìpọ̀jọ́ kúdà, yóò mọ̀ wá pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa. Kò ní jẹ́ kí ìrìn àjò wa dàrú. Àní kábàámọ̀ gbogbo àdáwọ́lé wa gbogbo. A sì kí àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn tí wọ́n ń ṣagbátẹrù ètò yìí pé Ọlọ́run ọba tó láyé tó lọ́run kò ní jẹ́ kí ìnáwó tán wò yín, ẹ̀yin náà ò ní fún ayé, ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ. Ayé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ, ọmọ yín ò ní sọkún mọ́ yín lọ́wọ́. Gbogbo ọba báyìí lọ́wọ́ máa yọ ọ́ jórí, yọ̀dọ̀ ta yín lọ. Ire ọ̀tún ire òsì yóò máa ká yín náà mánú ilé yín ní lágbára lọ́wọ́ Elédùmarè, ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní. Ní nákàtàkẹ́ tó wọn rí mi iná, ní ṣìlẹ̀tẹ̀, ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Ẹ̀gbọ́n ayé ò ní gún yín lẹ́sẹ̀, aṣọ àgbà ní bá wọn tẹ̀, aṣọ ọ̀ka ènìyàn ní tẹ́ o, ẹni tẹ́ wàá ṣẹ̀ tẹ́ bẹ̀ tí ò ní gbẹ́bẹ̀. Ọlọ́run ọba tó láyé ò ní báyìí, kò ní jẹ́ bónítọ̀ ń dà ń papọ̀. Àṣẹ wà tètè Èdùmàrè. Tó mo ṣe bá wọn àgbàlagbà o lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Mo ṣe bá ọkùnrin, mo ṣe bá obìnrin, mo ṣe bá ọmọdé, mo ṣe bá àgbàlagbà, mo ṣe bá kíní ọkùnrin tó doríkodò tí ò ró tó, mo ṣe bá kíní obìnrin tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀. Ìbà ẹ̀jẹ̀ ojú mi, Tàòfíkì ẹ̀jẹ̀ ojú mi ṣe. Ẹ má jẹ́ ìṣẹ̀lẹ̀tẹ̀, ẹ má jẹ́ ìtọ́jú ilẹ̀ mọ́lẹ̀ o, ẹ má jẹ́ gun ayé gbé mi náà lẹ́sẹ̀. Ọ̀rọ̀ tí mo mú wá láàárọ̀ yìí kì í sọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ. Kì í sọ̀rọ̀ tó pọ̀. A ṣe fídíò kan lọ ní kòpẹ́kòpẹ́ yìí lórí ọ̀rọ̀ Aláàfin àti Ọ̀nìrìṣà. Mo rò pé àlàyé tá a ṣe bẹ́ẹ̀ yé ọ̀pọ̀lọpọ̀. Àwọn èèyàn kan sì wà tá a rí tí wọ́n dọ́gbọ́n fèsì lórí àwọn nǹkan tá a sọ, tá a wá tún fẹ́ kí àlàyé rẹ̀ kó yé wọn yékéyéké. Ọ̀pọ̀ ìgbà ni àwọn èèyàn tí wọ́n jẹ́ òpìtàn náà máa ń fìtàn ṣègbè. Àwọn náà sì wà nínú àwọn tí máa ń jẹ́ kí ìlú dàrú. Ọ̀pọ̀lọpọ̀ máa ń fìtàn da ìlú rú tí wọ́n ba ìlú jẹ́. Ní mọ̀ wípé ìtàn tí wọ́n ń pa wọ́n fi ń ṣègbè ni. Irú èmi tí mo dúró yìí, ọ̀nà tí mo gbà tán mọ́yọ̀ ni látọ̀dọ̀ ìyàwó mi. Ṣe pé ìtàn mọ́yọ̀ rárá. Àwọn ọmọ mi náà tán mọ́yọ̀. Ọmọ tí mo bí ló tán mọ́yọ̀, èmi ò tán mọ́yọ̀. Ilé Ifẹ̀ yìí tí ẹ̀ kan fẹ̀ rárá. Àwọn ọ̀rẹ́ lájọ ni mo fi kan fẹ̀. Mi ò tiẹ̀ kan fẹ̀ níbi kankan. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ló kàn mí púpọ̀ jù. Mo kan ilẹ̀ Yorùbá, mo tan mọ́lẹ̀ Yorùbá púpọ̀. Rí nǹkan bí tí mo ti tan mọ́lẹ̀ Yorùbá. Yorùbá mo ń sọ lẹ́nu. Èdè Yorùbá mo gbé dání. Àṣà Yorùbá ni mo fi ń jẹun. Rí bó lágbára. Bí tèmi ti tan mọ́ Yorùbá nù. Wọ́n sì ní ìwà rẹ̀ fà ọ̀ níwà bí kankan yé mi ó bàjẹ́. Àwa ò ní wà níbì kan kí àṣà Yorùbá wọn máa tọwọ́ bepo tàbí káwọn èèyàn máa fi epo yí aṣọ àlà ilẹ̀ Yorùbá. Àwa ò ní wà ń bẹ̀ ká bá wọn lọ́wọ́ sí i. Ìdí nìyẹn tí máa jẹ́ kí n dákẹ́ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tó bá jọ́rọ̀ ilẹ̀ Yorùbá. Ló jẹ́ n dákọ́ lọ fẹ́ tí mi sọ̀rọ̀. Mi fẹ́ kí ètò tí mo fẹ́ ṣe lénìí kó gbà wá lákòókò. Torí tẹ bá wà àkókò tá a wà bí aago 5 ìdájí la wà gírígí. Aago 5 ìdájí ní on the 12th, May 12, 2025. Kí ló fà tọ́rọ̀ ìfiwáyé tí mo fi ṣe báyìí ni pé mo fẹ́ correct àwọn èèyàn kan lórí ìgbàgbọ́ wọn, lórí àwọn ìtàn táwọn ẹni tó jí tó bá tàn ní kíkọ́lẹ̀. Ó yàtọ̀ sẹ́ni tí ń wá ìdí bó nìkan ti jẹ́
tí wọ́n ṣalábàápàdé rẹ̀ látara àwọn nǹkan kan káàkiri. Ìyàtọ̀ méjì wà láàrin àwọn méjèèjì o, ìyàtọ̀ tó tóbi. Òun gangan la bàbá wa ń pè ní àrọ́bá, tó sì jẹ́ pé òun gangan ni bàbá àtàn. Àrọ́bá níbi tí wọ́n ti fi nǹkan hàn pé sọ orí nǹkan tó mú dání nígbà tí wọ́n fi ṣe ní báyìí báyìí ni wọ́n fi ṣètò rẹ̀, ẹni báyìí báyìí lẹni tó mú wá. Ó yàtọ̀ sí ready made, ọ̀rẹ́ yẹn sọ fún ọkàn dédé rí fún ara rẹ̀, wọ́n ṣàlàyé ẹ̀ fún ọ. Irú system yẹn ni àwọn tí wọ́n lọ ṣe engineering ní Nigerian universities, àbí tán lọ ṣe bí chemical kinní kan, àbí wọ́n lọ ṣe kinní kan London science ní Nigerian university. Mi fi bú wọn o, mi dẹ̀ fi bá wọn wí, mo kàn fẹ́ ṣàlàyé bí ó ṣe máa ń rí ni. Tó wá jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n kà ní university yẹn nípa science wọn ò put into practice rí, wọ́n kàn mọ̀ ni. Put into practice rí, wọ́n practicalize rí, wọ́n kàn mọ̀ ní theory ni. So for life yóò stick sínú brain wọn, even tó bá rí nǹkan tí wọ́n ṣàlàyé fún wọn yẹn, wọn ní mọ̀ pé ó ní. Ó dìgbà tí wọ́n ti sọ pé kíní yìí báyìí 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 lórúkọ wọn, kíní iná kó wa London kíní kan. Irú àwọn ìbáyìí ni ó kò rọrùn láti jàyàn lórí ntẹ́ẹ̀mọ̀ tí wọ́n kàn sọ tán kọ́lẹ̀ fún yín ẹ̀ẹ̀mọ́, ṣùgbọ́n wọ́n kọ́lẹ̀ pé kíní ìbò ṣe rírè, ìyẹn ò ṣe é jà lórí ẹ̀. Ẹ̀jẹ̀ tó ṣàkàwé mi ẹ lè má understand yẹn dáadáa. Wọ́n kọ́yàn ní oògùn orí fífọ́, wọ́n á ní mú obì àbàtà olójú mẹ́rin awẹ́ rẹ̀ kan mú, wọ́n á mú awẹ́ atare kan náà tí í ṣe ọwọ́ àkó méjèèjì papọ̀, lọ kó mọ́ṣẹ, wá lọ máa fi fọ orí yín torí bá ti ń fọ yín. Ṣé mọ̀ pé àkọọ́lẹ̀ lè bá, ó sì lè máa ṣiṣẹ́, ṣùgbọ́n mọ̀ ìdí tó fi sọ wípé ẹ máa fi fọ orí. Bóyá possibility wà kí wọ́n fi fọ àtẹ́lẹsẹ̀ náà, àbí kí yóò fi fọ apá tó bá dá. Bọ́n tó gbé kí iṣẹ́ yìí lẹ ṣiṣẹ́ dé ìwádìí débẹ̀, orí náà nìkan lẹ̀ yóò máa fi fọ lọ gbọ́nrin. Wódìjọ́ tẹ bá tó pàdé ẹni tí bá lò ti fi fọ apá pé òun fapá ìrọ̀ òun á fi kíní ìfọ̀. So kíní tẹ́ bá fi fọ rí máa fọ apá náà, yóò strange sí. Tó bá wá jẹ́ ẹni tí máa jiyàn ni yóò jiyàn pé má fi fapá orí nìkan wọ́n ní wọ́n fi fọ, kódà kò gbọ́dọ̀ kán ọrùn èèyàn, yóò jiyàn débẹ̀ nítorí pé òun kọ́ ló ṣèwádìí lórí ẹ̀, kì í sóun ló invent ẹ̀. Àwọn tí wọ́n sì ṣètò kíní yẹn àkọọ́lẹ̀ rẹ̀ kò bá wọn, àkọọ́lẹ̀ wọn nìkan ló bá. So kò rọrùn kọ́ ọmọ tó ẹni tí ń ṣiṣẹ́ ìwádìí lé àwọn ìrìn àjò yẹn lórí. Ó yàtọ̀. Arìnrìn àjò kan láìpẹ́ yìí tó jẹ́ pé òde àná yìí ní àná Sunday la padà wọ ìlú Èkó ìwá. Ìrìn àjò tá a rìn lórí àwọn àdéhùn tá a ti ṣe lórí àwọn ìrìn àjò tá a fẹ́ rìn látẹ̀yìnwá, tá a ṣàlàyé pé a fẹ́ lọ síbì kan purposely nítorí ilẹ̀ Yorùbá yìí. A dárúkọ ìlú mẹ́ta yẹn tá a fẹ́ lọ nígbà yẹn. A sọ̀rọ̀ nípa Òkè Ìbàdàn, a sọ̀rọ̀ nípa Ẹ̀gbádò, a dẹ̀ sọ̀rọ̀ nípa ìlú kan ní Oǹdó. Nígbà yẹn èmi ti ń pariwo pé ọ̀nà kiri, ọ̀nà lékiri ni mò ń pe orúkọ ìlú yẹn, mi ò, torí pé mi ò gbọ́ èdè Oǹdó dáadáa. Ọ̀nà lékiri ni èmi wá ń pè ní ọ̀nà kiri. Even náà àkọọ́lẹ̀ tí mo kọ, ara kan tí mò ń sọ pẹ̀lú tí òyìn ò bá mọ̀. Even nínú àkọọ́lẹ̀ yẹn lè máa ṣe nǹkan pé ní tẹ́yìn ó máa bìlí pé mo ní ìwé kan, mo tún ní ìwé kan, ọ lè máa ṣe nǹkan tó wà nínú ẹ̀ pé tó jẹ́ pé ìpèkúpè lọ́ọ́ máa pè. Ọ̀nà lékiri náà pè ìlú yẹn. Bàtà dé ìlú tá à ń lọ, mò ń bọ̀ wá ẹ̀kúnrẹ́rẹ́ ìrìn àjò yẹn gangan ń bọ̀, màá gbé research sórí kíní tẹ́ẹ̀rì bó ṣe lọ.
pọ̀ mi tí ìfẹ́ ṣe lẹ́bàá yìí torí iṣẹ́ ṣe ń lọ lórí ètò ń lọ lórí ìrìn àjò yẹn. Nǹkan bẹ nílẹ̀ Yorùbá o, ẹ̀yin ènìyàn mi. Mi ì ní sọ púpọ̀, màá kàn sọ féré, kì í ṣe rẹpẹtẹ. Mo kàn fẹ́ kí ẹ mọ̀ ni àti ṣe iṣẹ́ lórí ìrìn àjò yẹn. Nǹkan wà nílẹ̀ Yorùbá. Màmá tó direct wa pé ká lọ. Gbà tá a dé ìlú yẹn, màmá yẹn gan fúnra ara wọn bá wa sọ̀rọ̀ nílùú yẹn. Nǹkan wà nílẹ̀ Yorùbá. Ẹni tó insist pé ẹ lọ bẹ àsun ní nǹkan tí wọ́n rí. Nǹkan wà nílẹ̀ Yorùbá. Ó lọ́rọ̀ tí mò ń sọ lọ, mo ti fẹ́ yà wọnú bọ̀ mí. Ẹ jẹ́ n parí eléyìí tí mò ń kọ́kọ́ sọ lórí ọ̀rọ̀ Alálàáfin àti Ọọ̀ni. Nígbà bá parí ẹ̀ máa fún yín lábọ̀ tibẹ̀ yẹn. Mi ì fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ bẹ̀ yẹn. Tó lórí ọ̀rọ̀ Aláàfin, kò sáláàfin, Ọọ̀ni of Ifẹ̀, kò sọ́ọ̀ni of Ifẹ̀. Nígbà tí ìrìn àjò yẹn wáyé, táwa fi ń sọ pé bó ti rí nìyí, ẹni yẹn wá ń tako ìmọ̀ yẹn. Ó ní Ifẹ̀ ò control Egypt pé kò sínú àkọọ́lẹ̀. Mo kàn fẹ́ béèrè question lọ́wọ́ ẹni yẹn ni pé ṣé àkọọ́lẹ̀ kankan wà pé Ifẹ̀ ti jẹ́ empire rí? Ṣàkọọ́lẹ̀ kankan wà pé Ifẹ̀ control empire rí? Kò sákọọ́lẹ̀ kankan tẹ́lifọ̀dì pàdé nítorí pé gbà tá à ń sọ ojú òtí ìlà mo sọ bọ̀ ó insist. Ó ní Ifẹ̀ gbogbo ohun tí Ifẹ̀ ṣe ojú pé ó control àwọn ìlú then trade wáyé. Ẹ máa gbọ́ o, nǹkan téèyàn máa fi jẹ́ empire, tó máa fi mọ ìlú kan ní empire, òun ni nígbà táwọn èèyàn bá discover nǹkan tí wọn ò rí rí nílẹ̀ tiwọn láti bóyá ní Europe ni o, ní Arabia ni o, wọ́n wá ń là wá sínú ìlú rẹ̀ wá get nǹkan náà. Agbára ti dé, ó ti di empire. Kí ló fún Nàìjíríà ní, tó fi ń pe Nàìjíríà ní Giant of Africa? Ṣé ẹ pé torí papọ̀ ni? Kì í ṣe torí papọ̀ ọrọ̀ ni. Owó lójú ọmọ pé Nàìjíríà ní Giant of Africa. If ká má ju Congo, ká má ju size Ìbàdàn lọ. Giant of Africa wọ́n pè wá torí owó ta ni. Torí owó tó wealth ní nǹkan tó fi consider Nigeria as Giant of Africa. Wọ́n mọ̀ pé a lè bọ́ Africa tó bá jẹ́ pé àwọn tó lead wa jẹ́ ẹni tí orí wọn pé tí wọn ò ní ìwà ọ̀kánjúà. Ọ̀kánjúà ló pa ọ̀pọ̀lọpọ̀ leaders ta ní Nàìjíríà. Ọ̀kánjúà kéèyàn ó dìdìdì kó tún máa dì fọ́mọ aláìsó kété. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń dì fọ́mọ, nísìnyí wọ́n tẹ̀ tí wọ́n á dì lójú wa. Èrò ẹ̀ tí bàbá Bọ́lá Ahmed Tinubu ìtún di Ṣèyí mẹ́rù nínú ìjọba. Ó sáfẹ́ kí ọmọ rẹ̀ ó dé nǹkan kan lójú ẹ̀mí rẹ̀ so that empire yẹn ò ní lọ nínú ilé tiwọn. So ọ̀kánjúà oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì ọ̀kánjúà tiẹ̀ yóò máa fi fura sí pé ayékáyé má sọ mí lẹ́nu. Ẹlòmíì ò kọ́sọ́ lẹ́nu. So bí ti àárín yẹn ṣe rí nìyẹn. Mo kàn tó yà wọ̀bẹ̀ yẹn lọ náà ni. Tí mo wá ń sọ pẹ̀lú empire Ifẹ̀, ó ní òpìtàn kan láti Ghana. Màá gbé ọ̀rọ̀ bàbá yẹn wá nínú fídíò tá à ń ṣe. Màá gbé ọ̀rọ̀ bàbá yẹn wá. Òun bá parí kéèsì yìí. Kì í sọmọ Nàìjíríà ni o. Ọmọ Ghana ni. Tó sọ̀rọ̀ nípa Egypt. Ibi tí Egypt wà connected pẹ̀lú Ilé-Ifẹ̀. Ìyẹn tí Ifẹ̀ dánwò ní Egypt. Because ẹlòmíì, inú mi dùn gan pé nínú kọ́mẹ́ǹtì fídíò ẹni yẹn, ẹnìkan wá kọ kọ́mẹ́ǹtì kan síbẹ̀ wípé Ifẹ̀ ò ní àmì, ó ní Ifẹ̀ ò ní àmì, bọ̀ Ọ̀yọ́ ní àmì. Ifẹ̀ tí ò ní àmì yẹn ló bí Odùduwà o. Àwọn náà fi ṣẹ́ rán Odùduwà lọ o sí Sahara tó ń sọ yìí o. Tí Odùduwà lọ jagun bẹ̀. Ifẹ̀ yìí náà ló produce Ọ̀rànmíyàn o. Tọ́rànmíyàn náà jagun káàkiri kó tó di pé ó dèrò kínní tó ní Ifẹ̀ ò control army. Pé kò sí lára nǹkan tó máa fi consider ìlú as empire. Meanwhile, ẹ̀ka nínú sọ́jà Ifẹ̀ ló wá lọ dá Ọ̀yọ́ empire lẹ̀.
ibi tí àwọn èèyàn ti máa ń fìtàn ṣègbè lórí ibi tán bá ti wá, wọn sáfẹ́ kí ìtàn tiwọn kó clear. Ẹ mọ̀ mí níbi òótọ́ ọ̀rọ̀ sísọ, ẹ mọ̀ mí títàn bá kọlù mí, mi ò kíà. Ìtàn wà tí mo lè sọ tó máa kọlù ìyá tó bí mi lọ́mọ tí èèmọ̀ mọ̀ sọ mo ṣe dóyìí. Ìkúyà mọ̀ sọ ó pè tí márẹ́ni tó mọ̀ tó bá sọ máa fún ní kudos, bọ́ mi ò gbọ́dọ̀ sọ, kò gbẹ́nu tèmi. Ẹ gbọ́ mi yí dáadáa, ìtàn lágbára kọjá báwọn èèyàn ṣe ń tìrìtì ẹ̀. Ó ní ó jẹ́ kílẹ̀ Yorùbá ó nísinmi, ní ó jẹ́ nísinmi, kò jẹ́ kẹ́bọ̀dì ó mọ ibi tó yẹ kó fọwọ́ rẹ̀ lé níbi ká máa fi tàn ṣe gbé. Òun ló ń dá wàhálà lẹ̀ tó mú wo ojú bàbá rẹ̀ ṣoṣoṣoṣo tó di bàbá mi mo jù ọ lọ. Mo ti sọ dáadáa nù tàn. Ṣé ẹ mọ̀ pé ìwà gbéraga ni? Ìwà gbéraga ni kéèyàn wá pèrè bàbá rẹ̀ ṣoṣoṣo kó ní àpẹẹrẹ tòun ju àpẹẹrẹ bàbá òun lọ. Ibù kọ́ lọ́n tẹ̀ wá kẹ́ ọ kí wọ́n náà rí gbà lò. Ṣé a gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ọmọ ni kó sọ pé ìyá mi pàdé mọ́? Ìyá mi pàdé mọ́ só yẹ ẹnu ọmọ ni? Yorùbá ò yí ọ̀pọ̀lọpọ̀. Ṣé rí n tá à ń sọ lẹ́nu yìí ó dìfù gan-an. Yorùbá dìfù. À sọ Yorùbá débi kan wọ́n gbọ́dọ̀ ta ipò pupa lẹ̀. Tí màá ń sọ̀rọ̀ àwọn èèyàn máa ń rò pé mò ń kírètì ẹ̀rọ. Ẹnìkan náà sọ pé jọ́kan ní èmi tí mo ń sọ̀rọ̀ bí ìgbà tẹ́pẹ́lẹ̀ Yorùbá yìí síbi téèyàn ti máa ń rìn pé mo ti máa ń mú ilẹ̀ Yorùbá jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀wọ́n jẹun parọ́ tàn yín jẹ, ó jù bẹ́ẹ̀ lọ. Màá mú a lot of things wá tó jẹ́ bí ìrírí tèmi àti mọ̀ lórí ìlú tá a wà yìí. Ìrírí mi. Ọ̀pọ̀lọpọ̀ yín ò rí ìrírí tẹ́ fi jáde kúrò nílùú tẹ́ fi lọ sẹ́yìn odi. Ẹ rí ìrírí tó pọ̀. Ìwọ̀nba ibi tẹ́ ẹ mọ̀ náà lẹ mọ̀. Ìwọ tó bá káàkiri ilẹ̀ Yorùbá wàá rí àkàwé bí àwọn bàbá yẹn ṣe lò gbà láàrin ara wọn. Ilẹ̀ Yorùbá yàrá kan péré ni o. Ó kàn pé yẹlẹyẹlẹ nínú yàrá kan péré. Gbogbo ilẹ̀ Yorùbá tẹ̀ ń wò yìí. Mo rí nǹkan kan lóńdó tí mo lọ, ó bà mí lẹ́rù. Ẹ̀rù bà mí o. Ilẹ̀ Yorùbá kọjá bá a ṣe rò ó. Wàláì. Nítorí kí ilẹ̀ Yorùbá dẹ̀rọ̀, wàláì ẹ̀sìn ni. Mo tún wá rí pé àṣé Ọlọ́run ní wọn mẹ́sìn wá fún wa. Ọlọ́run ló ní kí wọ́n mú Christianity àti Islam wọlé Yorùbá. Tí ò bá lọ sí méjèèjì náà, nǹkan ó ti bàjẹ́. Àṣírí kan lẹ́tún bọ́ lẹ́nu mi lé ní o, torí kò sí nǹkan tó dáa tí ò ní àìdá, kò sì sí eléyìí tó láìdá náà tí ò léléyìí tó dáa. Tí Christianity àti Islam tó tún ṣe lára Yorùbá pọ̀ o. N tó tún ṣe pọ̀ gan o. Ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ. Bó ti jẹ́ pé ó damage so many things, but ó tó nǹkan ṣe. Àwọn èèyàn wa ò bá dé àlùjànnú mọ́ wa lọ́wọ́ nílùú yìí. I swear to God. Ìrírí tí mo rí ni ó burú jáì. Mi fẹ́ kí fídíò yìí kó long púpọ̀. So lórí àwọn àkàwé tí mo wá ń ṣe lọ, màá sì padà sórí ọ̀rọ̀ Oǹdó yẹn. Bọ̀ mo fẹ́ káwọn yí àwọn yẹn dáadáa ní pẹ̀lú ntẹ́ni yẹn sọ nínú fídíò ẹ̀. Bàbá yìí wá sọ̀rọ̀, bọ́dà yìí sọ̀rọ̀, ó ní Ifẹ̀ ò ní empire nítorí pé kò láwọn kankan tó máa fi consider yàn as empire. Nǹkan tó dẹ̀ sọ nínú gbogbo nǹkan márààrún tó sọ pé ó attribute mọ́ empire, òun náà ni defense. Ó ní Ifẹ̀ ò ní defense. Ibẹ̀ mo ti wá rẹ́rìn. Ifẹ̀ ní defense because iṣẹ́ tó Odùduwà ṣe tó gẹ́gẹ́ bá láwọn bàbá rẹ̀, iṣẹ́ defense ni. And secondly, agbára tí Ṣàngó fi ń yọná lẹ́nu Ifẹ̀ ló ti rí. Ewélérè. Tẹ́ bá ń gbọ́ tán máa ń pè yàn ní Ewélérè, Ṣàngó ní jẹ́bẹ̀. Orúkọ tí Ṣàngó jẹ́nu. Ewélérè ọkọ ya. Ewélérè ọkọ ya. Ṣàngó Aláàfin Ọ̀yọ́. Ewélérè lórúkọ rẹ̀ o. Ilé Ifẹ̀ ló ti gba ìdí agbára tí fi yọná, kìí ṣe ilẹ̀ Tápà. Kò sí láìrẹ́jì kankan Tápà tí ń yọná lẹ́nu.
ẹ lọ wá dáadáa torí ẹ̀yin àtàwọn tí ń kọ nǹkan fún yín, mò ń sọ fún yín dáadáa, èmi tí ń dà gbogbo iṣẹ́ tẹ́ ẹ kọ pamọ́, èmi tí ń dàrú rè ní mo dé yẹrọ tẹ́ ẹ kọ pamọ́ nípa Yorùbá, àwọn ọ̀rọ̀ bitibiti èmi tí màá dàrú mo dé ẹlòmíì ó tún wèrè kọ kó tó kú láyé torí wèrè ò ní tà mọ́ ìwé rọ tẹ́ ẹ kọ mọ́ Yorùbá àti rọ. Mo pàdé èèyàn kan, mo sọ yóò ti tó ẹ̀ márùn-ún, brọ́dà yìí máa wo fídíò yìí, àwọn ọmọ Yorùbá ti rìn gan lórí nǹkan tó ń pè ní Yorùbá, mò ń sọ nǹkan fẹ́ rò péré ni àwa kan ò sinmi, ṣe rò pé àwa kan wọ́n kàn sọ fún wa pé Yorùbá kìíní kan àdẹ̀dákẹ́ àmọ̀ òwúrọ̀ ibi táwọn bá dé, mo sọnu fídíò mi kan àwọn kan tó gbé láti bẹ̀ bó ṣe rí lọ́nu, kì í ṣe pé a kàn máa tẹ̀lé ìwé kan dogmatically ẹnìkan kan kọ̀wé fún adẹ́tẹ̀lé báwọn kan ṣe tẹ̀lé Kùránì àti Báíbù tó sọ wá di ń tá a dà lénìí làákàdédé máa tẹ̀lé ìwé lọ. Kò possible. Ìmọ̀ ni là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Mo pàdé èèyàn kan ọmọ bíbí ìlú Ìrágbèjì ni èmi àti àrírárí face to face o bọ̀ a sọ̀rọ̀ lórí fídíò mi kan tí mo ṣe lẹ́nu yẹn ti pè mí. Ẹni yẹn wá ń jẹ́ kí n mọ̀ pé òun lọ sí Kẹ́nyà sẹ́ nínú gbogbo nǹkan tá à ń pariwo lẹ̀ Yorùbá kò sí ìrìn àjò tá a bá pàdé tó sọ̀rọ̀ ń pa ìrìn àjò bàbá wa lọ sí Kẹ́nyà àsọ̀rí àsọ̀rọ̀ Kẹ́nyà rí tá a bá sọ̀rọ̀ àsọ̀rọ̀ Sudan, sọ̀rọ̀ Burkina Faso, sọ̀rọ̀ Libya, sọ̀rọ̀ oríṣiríṣi àwọn country tó close mọ́ bíbá ní West Africa tá a máa ń sọ nìyẹn àsọ̀rọ̀ Kẹ́nyà rí ilẹ̀ Yorùbá wọ́n spread tentacle wọn dé Kẹ́nyà àsọ̀rí but fortunately fún ẹni tí brother mi tí mò ń sọ yìí ọmọ bíbí ìlú Ìrágbèjì ni ó wá rìnrìn àjò látara pé òun náà nífẹ̀ẹ́ sí ìtàn ilẹ̀ Yorùbá níbi tẹ́ni yẹn sọ dé òun fẹ́ kí n wá sílé òun ní library òun lòun fẹ́ fà àwọn kankan mi kẹ́ lè mọ̀ pé kì í ṣe ẹ̀yin nìkan ni èèyàn pọ̀ tó bá ń fìtàn ṣègbè wọn kàn máa fi ọ̀rẹ́ rẹ ni Yorùbá wọn gbọ́ngàn wọn ò ní bọ́ jiyàn bọ̀ ó máa wọ̀ ọ́ pọ̀ ti ṣubú lórí àwọn nǹkan tó ń sọ. Ó wá lọ sí ṣé ẹni tí mo sọ yìí sọmọ Ọ̀fẹ́ ni ará Ìrágbèjì tí mo sọ yìí sọmọ Ọ̀fẹ́ ni sọmọ Ọ̀yọ́ ni kò níjọ́ tá a dẹ̀ sọ̀rọ̀ yìí kò ní ṣe pé bóyá ọ̀rọ̀ ìtàn Ọ̀yọ́ àbí ìtàn Ọ̀fẹ́ la fẹ́ sọ ó kàn déédéé pè mí ní pé òun rí nǹkan kan tó yà ń lẹ́nu òun lọ sí Kẹ́nyà òun wá lọ sí village kan bẹ́ẹ̀ òun ní nǹkan kan tó wà very very important ṣe nínú village kan ní Kẹ́nyà ìgbà tó ń délu yẹn ó níbẹ̀ yẹn èdè àwọn yẹn ò tiẹ̀ sọ òyìnbó ó ní èdè pọ́nbélé làwọn yẹn sọ so o gbọ́dọ̀ mú interpreter dání láti lè gbọ́ nǹkan tí wọ́n ń sọ ńbẹ̀ ó ní interpreter yẹn nìyá yẹn wá ń sọ fún pé ìlú wo ni ẹni tí ó tẹ̀lé ti wá ẹni àwọn sọ pé Nàìjíríà ni wọ́n ní ìran wo ní Nàìjíríà ó wá sọ pé Yorùbá ibi tí ayé ti dìde nu ẹ̀yin tẹ́ ẹ ní àmọ́ jẹ́ Yorùbá mọ́ ẹ̀yin náà tẹ́yìn bá ń bínú kì í sorúkọ bá bẹ́ẹ̀ nìkan ní Yorùbá ẹnìkan ò lè sọ pé òun nìkan ní Yorùbá àwọn Ọ̀yọ́ ti sọ àìmọ̀tàn ní dà wọ́n láàmú Yorùbá ìtàn pé Yorùbá ju ọjọ́ orí wọn lọ ó ju ọjọ́ orí ìlú wọn lọ ìtàn pé Yorùbá tí mi fẹ́ kẹ́ ẹ mọ̀nù ìyá yẹn wá dìde sóhun ló wá sọ fóun pé ìran Yorùbá ni ẹ ní ẹ pé kó wo village táwọn wà yìí àwọn ọmọ ogun Ifẹ̀ ni wọ́n wá secure space yẹn fáwọn nígbà táwọn èèyàn ń gbé sùnmọ̀mí orí ilẹ̀ yẹn so ó túmọ̀ sí pé ìlú yẹn àwọn ajagun tá a fẹ́ ti jagun bẹ̀rí láti gba ìlú yẹn lẹ̀ fún Kẹ́nyà fún ìlú yẹn ní Kẹ́nyà ìyẹn tó ń kọ́ tí Ifẹ̀ kì í bá ṣe empire àwọn ò rántí pé ó yẹ kí wọ́n wá sífẹ̀ wá mú aránṣẹ́ sáwọn èèyàn bóyá àròkò náà pàǹgbà yẹn gàbá rán yẹn lọ bóyá bó ṣiṣẹ́ dìde ni bóyá ẹ má bọ̀ o àwọn arábí ń fi ogun jà wá gbà wálẹ̀ kẹlẹ́mọṣẹ́ tífẹ̀ náà ti ṣe táwọn èèyàn mọ̀ sáà bàbá wa parútàn rí but I'm very sure pé Ifẹ̀ máa mọ̀ torí àkọsílẹ̀ tá a ní òsì àrọ́bá ń bẹ ní Ifẹ̀ mọ̀ ìkó mò ń sọ gbogbo gbà Ifẹ̀ tẹ̀ ń wọ̀n àrọ́bá wà ń bẹ
wọn ò ní gbé jáde ni wọn ò mọ wò yín níran ìsá máa ta lọ ka òbí tẹ́ tàdé ìfẹ́ gbọ́n òun ni mo ṣe sọ pé àwọn àgbọ̀ di tí ìtàn bẹ́ ń fẹ̀ àwọn àtàn tí wọ́n sọ tí lumi ó kẹrù tí ó kú lórí ilẹ̀ wọn ń bẹ ní ilé Ifẹ̀ wọn ò ní sọ láéláé ó kàn máa wò yín níran nígbà tó wá rí pé ẹ ti mọ̀rọ̀ lùpọ̀ and they will keep looking at you wọ́n máa wò yín ran bí Ifẹ̀ ṣe rí nù ẹ lọ wo history wọn sẹ́yìn bí Ifẹ̀ ṣe rí nù kí n tó wá bá ìtàkàpàdé online tí ọkùnrin Ghanaian kan ń sọ tí pressman yẹn ń gbé microphone sí lẹ́nu ẹ ti rí dáadáa bọ́ gbogbo yín nítorí pé ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàgbé wọn ní time man Ghanaian yẹn ń sọ categorically ó tún dárúkọ ẹni yẹn pé Adékẹ́mi lórúkọ ẹ̀ pé ìlú kan bẹ ní Egypt òun ló ní ìlú yẹn ló tẹ ìlú yẹn dúró àti Ifẹ̀ ló ti wá màá fi ṣàfihàn rẹ̀ lórí ìkànnì lórí program tí mo ṣe yìí so àwọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ibo la fẹ́ kó dà sí nípa Ifẹ̀ níbo la fẹ́ kó dà sí torí wọ́n ní odò tó bá gbàgbé orísun rẹ̀ wọ́n lódò náà ó gbẹ la bàbá wa sọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ní pera wọn Yorùbá lẹ́ni tó wù wọ́n bíi kórísun wọn ó gbẹ pé kífẹ́ ò tiẹ̀ pẹ́ kó tiẹ̀ parẹ́ torí pé wọ́n nífẹ̀ẹ́ Ọ̀yọ́ sọ pé à nífẹ̀ẹ́ Ọ̀yọ́ because empire àgbẹ̀yìn ní Ọ̀yọ́ control kì í ṣe pé wọ́n á bàjẹ́ sí àbí àfẹ́ but à ń jẹ́ kó máa yé ẹ̀yin tẹ́ wá látọ̀yọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kẹ́ ẹ bẹ̀ táwọn bàbá yín ṣàìdá sí nílẹ̀ Yorùbá nítorí pé ẹ fẹ́ ṣègbè lẹ́yìn àlejò ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀yẹ ṣe jù tí ò dáa tí ó fi di wàhálà sí lọ́rùn ni pé àlejò la máa bá yín gbé pọ̀n nítorí owó tí wọ́n rí lórí ètò ọrọ̀ ajé Ọ̀yọ́ ọgbà yẹn ṣùgbọ́n láyé ìgbà tá à ń sọ ti Ifẹ̀ kò tí ì sówó níná báyìí ẹ̀yin yẹn máa ń fi dúkìá pààrọ̀ dúkìá ní tó jẹ́ kí ilẹ̀ Ifẹ̀ ó pọ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yìí ní Ifẹ̀ jagun gba àwọn ilẹ̀ yẹn ilẹ̀ ní Ifẹ̀ gbà ẹ̀yin owó lẹ́yìn ń gbà torí owó ti dé nígbà àtọ̀yọ́ Ọ̀yọ́ empire kò sí bó ṣe lè wọ́n lọ́mọ ní ọ̀sẹ̀ ní ènìyàn ọ̀sẹ̀ èèyàn ò lè fi wá láàárọ̀ lásán kò sí bó ṣe lè wò kó ṣe tó láyé tí Gàmbàrí ó bá sọ̀rọ̀ Ọ̀yọ́ lójú mi tí bá ń ròyìn Ọ̀yọ́ inú mi ó máa dùn torí pé mo mọ̀ pé àwọn ará bàbá mi náà wọ́n ń sọ̀rọ̀ ń pa ẹ̀ sọ pé tọ̀yọ́ báwo pé kọ̀yọ́ ó kú àbí kó bàjẹ́ ṣùgbọ́n ẹ̀yin náà ẹ má sọ̀kò sílé bàbá yín mọ́ lójú irú wa báyìí ẹ máa sọ pé ilé bàbá yín Ifẹ̀ ni ṣùgbọ́n ẹ á máa sọ òkò ìbànújẹ́ síbẹ̀ ẹ máa rú ọmọ tí wọ́n máa ń pè ọmọ bẹ́ẹ̀ ni ọmọ tó kọ̀ síta tí ń yìnbọn sínú ilé bàbá rẹ̀ ó máa lè ní wọ́n mọ̀ pé ìdí tá a fi ń sọ fún inú pé kẹ́ẹ̀sì mẹ́dùn even kẹ́ láṣìírí bàbá yín lọ́wọ́ ẹ dákẹ́ ni ẹ máa wòran díyẹn máa fi ṣàgbànú làwọn bàbá wa fi mọ́ sọ pé ọbẹ̀ kì í mì nǹkan àgbà ọbẹ̀ kì í mì nǹkan àgbà ikùn ọmọdé gan ọbẹ̀ gbọ́dọ̀ mí bẹ̀ abẹ yín ni Ọ̀yọ́ ẹ ti dákẹ́lúkẹ́lú ti yín lọ ẹ ti mọ ibi táwọn bàbá yín ti ṣubú bó ṣe gbọ́dọ̀ rí lọ ní Ifẹ̀ náà mọ ibi táwọn náà ti ṣubú ẹ bá àgbàsákọ́lẹ̀ Ifẹ̀ ẹ bá àmọ́ àgbàsákọ́lẹ̀ lọ́wọ́ Ifẹ̀ gbogbo ń tẹ́ ẹ ṣe wọn èyí ṣe sẹ́ níta bàbá yín ṣe bí ìgbà tí Gàmbàrí wùwà ní wa tẹ́ ẹ wù ẹ̀ ń gbàsákọ́lẹ̀ lọ́wọ́ rírun yín bí k'Amẹ́ríkà ọlọ́mọ gbàsákọ́lẹ̀ lọ́wọ́ Britain lénìí ṣe gbọ́rọ̀ ẹ̀ rí torí ẹ̀ ní ìwà Yorùbá lẹ wù láàrin yẹn ìwà tó ti wà ńlẹ̀ ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún tó sì fà náà ni pé mo ṣàlàyé rẹ̀ fún yín ẹ̀jẹ̀ ti wọnú ara wọn ẹ̀jẹ̀ àwọn àtọ̀húnrìn wa ti pọ̀ nú ẹ̀jẹ̀ àwọn Ọ̀yọ́ ló jẹ́ kí àwọn wà bẹ́ẹ̀ wáyé torí wọ́n ní ọmọ òní bá pè lé ìyá rẹ̀ kó sasọ̀rọ̀ bọ̀sẹ́yìn ó sọ pé ẹ̀ gbọ́ lẹ́nu àwọn bàbá yín ni pé fẹ́ làwọn ti wá tó fi wá jẹ́ pé gbogbo tẹ́ fi ṣèrìn àjò tẹ́ fi sọ láǹgbà yẹn ìlú bàbá yín wà nínú àwọn tẹ̀tẹ̀ ìwọ̀n wà lọ́kàn yín dọ̀la pé ẹ̀yin náà lọ̀gá wọn ẹ̀sìn sọ kò wá sẹ́ni kankan tó lè correct irú impression yẹn ní táwa ń sọ̀rọ̀ lé lórí nù kì í ṣe pé a hate yín kì í ṣe pé a fẹ́ rí mi yín látàn tó rojú tí gbogbo yín wò ní pé kí nìkan mo ṣe ń sọ òdodo ọ̀rọ̀ fún yín pé Ọ̀yọ́ ọgbà yẹn tó wó náà kò ìrìn àjò rẹ̀ sẹ́yìn àwọn Yorùbá ó gbà wọ́n rí pé wàhálà yín pọ̀
olúkálùkù ń rọ ifá ètùtù ń rọ lù yín pé kó wó ńlágbára ọ̀tá fi ká yín because àwọn tó yẹ kó dúró tì yín spiritually tó yẹ kí wọ́n tì yín lẹ́yìn gbogbo wọn pátá lẹ́tí fọwọ́ ọlá ìfigbá gbogbo wọn lójú èyí tẹ́ gbẹ́sẹ̀ lélẹ̀ rẹ̀ èyí tẹ́ gbẹ́sẹ̀ lé nǹkan dúkìá wọn èyí tẹ́ lé ọba wọn kú ń bẹ̀ gbogbo kíní wọn yẹn ṣẹ̀rùpọ̀ tán ni káwọn náà wà máa kà fún yín lónìí kó máa dúró lé yín lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ọdún tẹ́ kó sábẹ́ lọ́yọ̀ọ́ náà tá à ń pè ní ìlú Ọ̀yọ́ tó wà lábẹ́ Ọ̀yọ́ kò sí lè tẹ́ ẹ̀fọ́ lárẹ́ jẹ ṣùgbọ́n wọn ò níbi tán fẹ́ lọ dọ̀dọ̀ yín náà lọ tá à ń try láti sọ nìyẹn ṣùgbọ́n ẹ jẹ́ kí gbé oore gbé ẹ jẹ́ kí gbogbo wàyí ẹ jẹ́ kó lòdù lọ sinmi tá a bá tó sọ̀rọ̀ bí yóò bọ́ òye yín dáadáa ni ẹ̀ tó bọ́ sọ̀rọ̀ láì ó tó ti sọ báyìí yóò kíníkan torí ẹ̀ ló jẹ́ fẹ́ dá sí láti lẹ̀ pé kì í ṣe nǹkan tó kan lé Yorùbá nìyẹn ilé tó kan lé Yorùbá lẹ́rí tí mo lọ rán lọ sóńdó yẹn èyí tó kan lé Yorùbá nù nígbà mo dòǹdó mo rí ìrírí ẹ̀yin ni ẹ̀mí àbọ̀ ń bọ̀ àdúrà àwọn ọdẹ gbà lágbára Ọlọ́run àdúrà ilẹ̀ Yorùbá máa gbà àdúrà ilẹ̀ Yorùbá ó gbà àwọn bàbá wa akọni ni wọ́n dẹ̀ ṣe ribiribi màá mọ́rọ̀ wá lórí ẹ̀ mi ì fẹ́ sọ nínú fídíò yìí mo ti sọ ọ̀rọ̀ wáyé lórí ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ọlọ́dẹ fún wa ṣe gbogbo àlàyé mi ò ní jù báyìí lọ lórí Ọ̀yọ́ part 2 tí mo ní mo fẹ́ mú wá onímọ̀dọ́gbọ́n mú wá yìí mo mọ̀ pé àwọn èèyàn sọ̀rọ̀ lábẹ́ kọ́mẹ́ǹtì mi àti àwọn fídíò kọ̀ọ̀kan tí mo rí tó ṣàlàyé ń pafẹ́ rí fídíò tí mo sọ̀rọ̀ ń pa ẹ̀ sìn yóò tẹ̀lé fídíò yìí